èmi ẹ ṣáà fẹ́ gbọ́ ẹ ṣáà fẹ́ gbọ́ ẹ ṣáà fẹ́ gbọ́ mi ò wá mọ̀ o bóyá ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ mi ní o I don't know ọ̀rọ̀ lórí lápléètì yìí náà ni mo fẹ́ là sẹ́ẹ̀tì àwọn làlà kúkú làlà okay mo wà on a different mission lénìí on a different dimension ẹ̀yin tí tèmi èmi ò bá àwọn excuse mi wí o èmi dókítà ọkọ àtìyàwó ambassador ọkọ àtìyàwó ìgbéyàwó special kí ìgbéyàwó dùn lèmi wà after ìwà arákùnrin òun bá mi sọ pé lápléètì ṣé ẹ̀ṣẹ̀ ni àbẹ́ṣẹ̀ kọ́ ǹjẹ́ ó dáa ṣó ní advantage àbó ní disadvantages well nǹkan tèmi mọ̀ tí wọ́n ní kẹ́ ẹ ṣọ́ra fún òun ni pé tí obìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọ́n ní kẹ́ ẹ ṣọ́ra fún obìnrin then again ìbálòpọ̀ láti ibi tí wọ́n ti ń ṣe gá ìbálòpọ̀ ibi tí ẹ ti ń ṣe gá that is ojú fùrọ̀ wọ́n ní kẹ́ ẹ yàgò fún èmi kọ́ la ti ń sọ mo ti sọ àmọ́ wá fẹ́ lápléètì tó bá wá jẹ́ pẹ́ṣẹ̀ ni àwọn àáfàá ló bá wa tàn mọ́lẹ̀ sí but pẹ̀lú past discussion àárí ibi tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé bóyá báyìí ni báyìí kọ́ àmọ́ tó bá wá fẹ́ gbọ́ tèmi lénìí ṣé ẹnu tó fi ń ṣàdúà ẹnu tó fi ń ṣàdúà ẹnu ẹ̀ tó fi ń pe Allahu tó fi ń ka 99 names of Allah tó fi ń ṣe kùrùsíyù tó fi ń ṣe fatia tó fi ń tèṣù mọ́lẹ̀ ó ní wàá wá gbé wàá wá máa fi ṣe àwọn máa fi lá ẹnu yẹn ṣígbà tó bá wá lá tán wàá wá lọ fọyín ni wàá wá ṣe àwùzù bílà mí náà ṣe tánì rọ̀jù wàá wá tún bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà pọ́n like seriously this is your choice mo ti sọ fún yín pé choice yẹn ni choose wisely like seriously you want me to decide for you mo ní no it's not possible mi ò lè dictate mi lè decide ó fẹ́ láplé mi lè decide fún ẹ ìwọ tó ń gbàdúrà ẹni tó fi ń gbàdúrà fẹ́ fi lápléètì ṣùgbọ́n tó bá lápléètì tó lálálálá like kí ni conscience yẹn máa sọ fún ẹ pé it's okay ẹ̀yin kan again kò tẹ̀ kí n ṣe tìyàwó yín ẹ lọ ń lápléètì ẹni ẹlẹ́ni ọmọ ọlọ́mọ aya aláya lẹ́ ń lápléètì ẹ̀ like to you now is ṣó dáa because I'm talking to adults mi ò bọ́mọ kékeré wí àwọn adults choose wisely ẹnu tó fi ń gbàdúrà ó fẹ́ fi lápléètì ìyẹn lọ number 2 tó dẹ̀ jẹ́ serious again as serious as ẹnu tó fi ń gbàdúrà ṣé ibi tó fẹ́ tẹnu bọ̀ yẹn ṣé kò wà infectious ibi tó ń tẹnu bọ̀ yẹn ṣé kò ní infections because kò sí rọ́bà àdáàbòbò ẹnu o rọ́bà àdáàbòbò pọ́nran ló wà o ti fẹ́ gun obìnrin yẹn o fẹ́ lo rọ́bà àdáàbòbò àbí wàá lo rọ́bà àdáàbòbò fún nǹkan rẹ àbí fún gbòòlà rẹ àmọ́ o fẹ́ tẹnu bọ̀ rọ́bà àdáàbòbò dà lẹ́nu ìwọ ò mọ̀ pé nǹkan tó ń sá fún tó fi lo rọ́bà àdáàbòbò sí gbòòlà ó yẹ kó lè sá fún náà pẹ̀lẹ́nu rọ́bà àdáàbòbò wàá dà lẹ́nu so all these things you have to put it into consideration obìnrin tí ò ṣúọ̀ fún tí wọ́n ò ṣúọ̀ fún tí wọ́n fi ń lọ ń lo rọ́bà àdáàbòbò ó wá fẹ́ tẹnu sí plate ó fẹ́ tẹnu bọ plate Mr. Lala kúkú lala ó fẹ́ tẹnu bọ plate you are forgetting yourself o wake up you are forgetting yourself tó bá jẹ́ pé yes bó ṣe ó fẹ́ lọ bẹ̀ láì sí rọ́bà àdáàbòbò o kí ẹnìyẹn ní ti kà á pọ̀ o lè tẹnu rẹ sí like seriously ṣáà ti wonder báwọn kan ṣe ní like wọ́n ní throat cancer ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n sọ wípé bóyá much of cigarette èmi wò pé throat cancer maybe there's more to it ọ̀dọ̀ mi lè sọ sí o mi lè sọ fún yín pé nǹkan tó ń kọ̀sẹ̀ ẹ̀jẹ̀ má ṣe mí gbọ́ o mi ò lè sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ kan tí mo mọ̀ ni pé tí obìnrin yẹn bá ní infection ní abẹ́ tí wọ́n fi wọ rọ́bà àdáàbòbò tó wá tẹnu rẹ̀ bọ̀ wàhálà ó máa mú ẹ anyway especially tí obìnrin yẹn bá ní like àrùn kògbóògùn tó wá ní wound níbẹ̀ tíwọ náà tó wá ní wound tó wá tẹnu sí ó lè mú ẹ
àrùn kògbóògùn yẹn lè mú ẹ sharp sharp. But pé ìyàwó rẹ ni bóyá ó safe, the choice is yours. Ẹnu tó fi ń gbàdúrà, the choice is yours, not mine. The choice is yours. You understand me? So ìwọ decide pé is it okay? Is it okay? Then ṣé ìṣẹ̀dá rẹ ó ṣerú ẹ̀? Number 3 point nìyẹn. Ìṣẹ̀dá rẹ ṣó ṣerú ẹ̀? Ìṣẹ̀dá rẹ, Ọlọ́run ṣe dẹ, ṣé ìṣẹ̀dá rẹ ó ní kó mọ̀ la? Like maybe ìwọ note, o ti ṣe lẹ́ẹ̀mejì. Kí ni consequences? Kí ló watch ara rẹ? Àní ẹ mọ watch ara yín like tẹ́ bá meet ọkùnrin obìnrin, you understand? Tí nǹkan kan bá pa yín pọ̀ ìwọ àtobìnrin, máa watch from the next day, from that moment. Kí ló ń ṣẹlẹ̀ sí ẹ? Kí ló ń ṣẹlẹ̀ sí ẹ? Wàá ṣe plus and minus. Mo ṣe ìbálòpọ̀ last time, mi ò la, nǹkan kò ṣe mí, business mi lọ sí déédéé, mo ṣe ìbálòpọ̀, mo la 6 months ago, kíní yẹn ṣe bákan bákan. Ìwọ náà ti mọ̀ pé ìṣẹ̀dá rẹ lè mọ̀ fẹ́. Do you understand? So you have to search. So ibi tí màá parí lé sílẹ̀ nìyẹn, màá tún padà wá, a tún wá ṣe kíni? A tún wá ṣe update. This is on point by 2, using my words for this. Bye for now. Ẹnu tá fi ń gbàdúrà. Bye. Choose wisely.